Bella kọ̀ pé kí iléeṣẹ́ DSTV gbé fọ́nrán ìgbéyàwó rẹ̀ pẹ̀lú Jarvis. Bella ti sọ pé òun kò gba ìpèsè tí iléeṣẹ́ DSTV ránṣẹ́ pé kí wọ́n gbé fọ́nrán ìgbéyàwó òun pẹ̀lú olólùfẹ́ rẹ̀ Jarvis tó ń bọ̀ lọ́jọ́ 1 oṣù kẹjọ ọdún yìí. Nínú fídíò kan tó ń káàkiri lórí ẹ̀rọ ayélujára, Bella sọ pé DSTV kàn sí láti béèrè àṣẹ fún gbígbé fọ́nrán ìgbéyàwó náà fún àwọn olùwòran wọn, ṣùgbọ́n ní òun kò fara mọ́ ìgbésẹ̀ náà. Ó ṣàlàyé pé gẹ́gẹ́ bí iṣẹ́ òun ṣíṣe ìgbékalẹ̀ lórí ẹ̀rọ ayélujára, òun fẹ́ kí fọ́nrán ìgbéyàwó ọ̀hún wà lábẹ́ ìṣàkóso òun àti ìyàwó rẹ̀ Jarvis nìkan. Ó ní pé àwọn olólùfẹ́ wọn káàkiri àgbáyé lè wo ayẹyẹ náà lórí àwọn ojú òpó tí wọ́n ti mọ̀ wọ́n sí bíi Twitch, YouTube àti TikTok. Bella tún fi ọ̀rọ̀ ìmọrírì ránṣẹ́ sí DSTV fún ìfẹ́ tí wọ́n fi hàn sí ìgbéyàwó wọn. Ìgbéyàwó Bella àti Jarvis jẹ́ ọ̀kan lára àwọn ayẹyẹ tí ọ̀pọ̀ èèyàn ń retí jùlọ lórí ẹ̀rọ ayélujára, torí wípé àwọn méjèèjì ní ọ̀pọ̀ olólùfẹ́ tí wọ́n sì máa ń pín àwọn àkókò ìfẹ́ wọn pẹ̀lú àwọn olólùfẹ́ wọn lórí ìkànnì ayélujára. Wọ́n ti kéde ọjọ́ 1 oṣù kẹjọ gẹ́gẹ́ bí ọjọ́ ìgbéyàwó ọ̀hún. Ẹ gbọ́ bí Bella ṣe sọ̀rọ̀ náà. Guys, DSTV want to stream my marriage. Yes, I want to stream the wedding for us. But guess what? DSTV, we love you. I am a swimmer. I'm big, I know. But please, let me stream my wedding. Now my wedding. Now my wedding. Me and my wife will stream our thing. Yes, DSTV, we love you. DSTV is I think it's one of the TV that is good, yeah. But me and my wife is streaming on Twitch and YouTube and TikTok. That TikTok for the July stream. They're gonna say Afárá Lamenco tuntun ní Ọ̀ṣun bàjẹ́ lẹ́yìn òjò ńlá tó rọ̀. Apá kan lára afárá Lamenco tuntun tó wà ní ìlú Òṣogbo olúùlú ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti bàjẹ́ lẹ́yìn òjò ńlá tó rọ̀ fún bí ọ̀pọ̀ wákàtí. Kò tí ì ju ọ̀sẹ̀ mẹ́ta lọ tí gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti ṣíṣọ lójú afárá ọ̀hún fún ìrìn àjò. Lẹ́yìn òjò tó rọ̀ ní alẹ́ Ọjọ́bọ̀ sí òwúrọ̀ ọjọ́ Ẹtì fún bíi wákàtí 6, apá kan lórí afárá náà bẹ̀rẹ̀ sí ní yó sì yà. Èyí mú kí àwọn awakọ̀ tó ń ti àwọn alálùpùpù máa ṣọ́ra bí wọ́n ṣe ń kọjá, tí àwọn aláṣẹ sì ti di apá kan pa fún ààbò. Bákan náà ni ikọ̀ Àmọ̀tẹ́kùn ti ń ṣọ́ agbègbè náà. Ọ̀pọ̀ aráàlú àti àwọn arìnrìn-àjò ti ń ké sí ìjọba ti ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n tún afárá náà ṣe ní kíákíá kí ìpalára má bàa túbọ̀ pọ̀ sí tàbí kó máa fa ìjàmbá. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti fa ìdènà díẹ̀ sí ìrìn-àjò ní agbègbè Òṣogbo níbi tí ọ̀pọ̀ àwọn awakọ̀ ti bẹ̀rẹ̀ sí ní lo àwọn òpópónà míì. Bákan náà, ẹgbẹ́ Àkọọ̀dù ní Ọ̀ṣun sọ pé ìṣẹ̀lẹ̀ náà kì í ṣe àbùkù iṣẹ́ amáyédẹrùn, bí kò jẹ́ ìbàjẹ́ tí àwọn kan mọ̀ọ́mọ̀ ṣe láti ba iṣẹ́ ìjọba jẹ́. Ẹgbẹ́ náà pe àwọn aláṣẹ láti ṣe ìwádìí ìjìnlẹ̀ kí wọ́n sì mú ẹni tó bá jẹ̀bi wá sí iwájú òfin, nígbà tí wọ́n tún rọ ìjọba pé kí wọ́n tún apá afárá tó bàjẹ́ náà ṣe lóní kíákíá.